ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. ìdí ọ̀rọ̀ nìyẹn ṣe ẹgbẹ́ yẹ̀wò mo wí. ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. ó yẹ ká mú sùúrù nínú ohun gbogbo. ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. ìkánjú pẹ̀lú sùúrù ọ̀pọ̀ ọ̀pọ̀ ló jẹ́. ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. ohun tó ṣọṣẹ́ ò tó nǹkan ẹ jẹ́ ká fi sùúrù sí. ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. ẹ kú déédé àsìkò yìí o ẹ̀yin òǹwòran wa níbikíbi tí ẹ lè wà ní àkókò yìí. ètò ẹgbẹ́yẹ̀wò òun ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú Òde Alára Àgbàídá. gẹ́gẹ́ bí a ṣe máa ń wá síta ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ lórí ètò yìí, a ti dé fún ti ọ̀sẹ̀ yìí láti gbé ọ̀rọ̀ kan tó ṣe kókó yẹ̀wò. ẹ̀yin náà mọ̀ pé ohun tí a máa ń yànnàná lórí ètò yìí ni àwọn ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ tó ṣe kókó yálà láàrin ìlú, ní ìpínlẹ̀, ní orílẹ̀-èdè àbí ní àgbáyé. mo sì ti ní ọ̀jọ̀gbọ́n tí ó bá mi wo ọ̀rọ̀ ti tòní. ṣùgbọ́n ká tó bẹ́ sórí ètò lágbàmí ètò, ẹ jẹ́ ká dókè lọ́hùn ká gbọ́ ìkéde ráńpẹ́ láti ẹnu àwọn onígbọ̀wọ́ ètò yìí, iléeṣẹ́ ọṣẹ àbùfọ̀ SureClean. Oh, what a wonderful world of SureClean detergent. Oh yes, you can have a clean and bright wash with SureClean. SureClean detergent is tough on stains, gentle on your hands, and leaves clothes smelling fresh. Oh see, for clean whites and all colors, SureClean detergent makes you shine. As you spread it all, you can see the shine of SureClean brightness. Now, wear your smile with pride and nothing to hide. SureClean detergent makes your family clean and happy. SureClean detergent, happiness with every wash. ẹ káàbọ̀ padà sórí ètò àyábẹ́lẹ̀ obìnrin. iṣẹ́ làwa bẹ́ sí lónìí, iṣẹ́ ni àwa ò fi òní ṣe. gẹ́gẹ́ bí mo ṣe sọ, mo ní amòfin pàtàkì níkàlẹ̀. ohun tí a fẹ́ jíròrò lé lórí náà ni ọ̀rọ̀ nípa pé bí àwọn olóṣèlú bí wọ́n ṣe ń pààrọ̀ ẹgbẹ́ òṣèlú tí wọ́n ń tọkọ́ṣọ́ láti inú ẹgbẹ́ òṣèlú kan lọ sínú ẹgbẹ́ òṣèlú mìíràn. kí ni ó fà á? ǹjẹ́ kí ló fa eléyìí? kí ni àtúbọ̀tán irú nǹkan yìí lè jẹ́ fún orílẹ̀-èdè Nàìjíríà? ṣé àǹfààní wà ń bẹ̀ àbó léwu fún ètò ìṣèjọba tiwantiwa ní orílẹ̀-èdè yìí? mo sì ní amòfin tí wọ́n fẹ́ bá wa pẹ̀kẹ́lu ọ̀rọ̀ náà. àwọn náà ni amòfin Olúṣẹ́gun Kazeem. ẹ káàbọ̀ sórí ètò. ẹ̀yin aráalé ẹ kúlé o, adẹ̀kú ọjọ́ tòní o, á dára fún orílẹ̀-èdè Nàìjíríà o, á dára fún gbogbo wa o. àmì àṣẹ. ẹ káàbọ̀ tí a pè yín tí ẹ lè wá sí orí ètò. ọ̀tọ́kùn ètò. gẹ́gẹ́ bí a ṣe sọ, àyábẹ́lẹ̀ obìnrin là á fi ètò náà sí. amòfin wa, à ń sọ̀rọ̀ nípa ẹgbẹ́ òṣèlú. irúfẹ́ ẹgbẹ́ òṣèlú mélòó ló wà ní káàkiri àgbáyé? bóyá ìlànà ẹgbẹ́ òṣèlú party system mélòó ló wà? ní káàkiri àgbáyé, àwọn ẹgbẹ́ òṣèlú ó ní ṣe pẹ̀lú ìjọba tiwantiwa. ẹ jẹ́ ká kọ́kọ́ mú láti bẹ̀yẹn náà, àwọn ọ̀tọ́kùn olóòtú. ó ní ṣe pẹ̀lú ìjọba tiwantiwa. ní abẹ́ ìjọba ológun nísìnyí kò sí ìkan tó ń jẹ́ ẹgbẹ́ òṣèlú. àwọn ìjọba mìíràn náà tún wà tí ò sí ìkan tó ń jẹ́, oríṣiríṣi ìjọba la ní tí ò sí ìkan tó ń jẹ́ ẹgbẹ́ òṣèlú. ṣùgbọ́n lábẹ́ ìjọba tiwantiwa ẹgbẹ́ òṣèlú gbọ́dọ̀ wà, nítorí wípé láti lè dìbò yan èèyàn títí wa láti pàṣẹ ẹgbẹ́ òṣèlú ni. ní ìgbà kan sẹ́yìn wọ́n tẹ̀ sọ wípé wọ́n fẹ́ dá àti máa ṣètò ìdìbò látara ẹni nìkan tó ń pè ní candidacy, láì lọ láti pàṣẹ òṣèlú kankan, ẹgbẹ́ òṣèlú kankan. ṣùgbọ́n bá ṣe sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà àti àwọn orílẹ̀‐èdè kọ̀ọ̀kan tó ń lo ètò ìjọba tiwantiwa, tó bá fẹ́ ṣe ìjọba lórí ètò ìjọba tiwantiwa ó gbọ́dọ̀ wá láti ara ẹgbẹ́ òṣèlú. gẹ́gẹ́ bí ìbéèrè tí olóòtú béèrè, wọ́n sọ pé orú ètò ẹgbẹ́ òṣèlú wo ló wà. a ní àwọn ẹgbẹ́ òṣèlú àwọn tó pọ̀, a dẹ̀ ní eléyìí tó jẹ́ ẹlẹ́yọ̀kan, eléyìí tó pọ̀
tó pọ̀ ó ní ṣe pẹ̀lú 2 3 lọ sókè, ó lè jẹ́ 100, ó lè jẹ́ 70 lọ sí, ó lè jẹ́ 200 lọ sókè. Adẹ̀ní tó jẹ́ kò gbọdọ̀ ju ẹyọ kan lọ tó bá jẹ́ pé ní gẹ́gẹ́ bí orílẹ̀-èdè o gbogbo wa ti gbìmọ̀ pọ̀ láti sọ pé ẹgbẹ́ òṣèlú ẹyọ kan lábẹ́ ìjọba tiwantiwa yìí o, ẹgbẹ́ òṣèlú ẹyọ kan ló máa ṣe ètò ìjọba orílẹ̀-èdè wa. ẹ ṣé pọ̀, mo rò pé ẹ̀yin aráalé ẹ̀ ń fi ọkàn bá ètò náà lọ. Wọ́n ní oríṣiríṣi ẹgbẹ́ òṣèlú, ìlànà ẹgbẹ́ òṣèlú tó wà náà ni a ní ẹlẹ́gbẹ́ òṣèlú ẹyọ kan ṣoṣo tí wọ́n ń pè ní one party system, a ní ti ọlọ́pọ̀ tó jẹ́ multi party system. Ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí nínú ètò ìṣèjọba tiwantiwa irú èwo là ń lò, ṣé multi party ni àbí single party? Ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí gẹ́gẹ́ bí ètò òfin kátẹ̀ kọ́kọ́ sọ nípa òfin tó gbé gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ró tá à ń pè ní 1999 constitution, ó fàyè gba ẹnikẹ́ni láti gbìmọ̀ láti ṣe ètò ẹgbẹ́ òṣèlú títí ẹ̀ tó bá ti lágbára láti ṣe ètò ẹ̀. Èkejì bẹ̀ ni òfin ta fi ń ṣètò ìdìbò tá à ń pè ní Electoral Act. Ìyẹn náà fàyè gba ẹgbẹ́ òṣèlú láti mú àwọn tó máa díje dípò òṣèlú jáde wá, léyìí tó túmọ̀ sí wípé ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí a ní ẹgbẹ́ òṣèlú tó pọ̀ tọlọ́pọ̀ là ń lò lọ́wọ́ báyìí tá à ń pè ní multi party system, tó túmọ̀ sí wípé ẹgbẹ́ òṣèlú ta ní lórílẹ̀-èdè Nàìjíríà ó lé ní àfẹ́ tó 100 tàbáǹkà ní èjì ẹ̀ta, àtàwọn tó ti wà tipẹ́ tí wọ́n sì wà lórí rẹ́gísítà INEC, àtàwọn tí lórí ìwé àwọn tó ń ṣètò ìdìbò, àtàwọn tó ṣẹ̀ṣẹ̀ dálẹ̀, àtàwọn tọ́ṣẹ̀ tún dálẹ̀ láìpẹ́ yìí, gẹ́gẹ́ bẹ́ẹ̀ wọ́n á fẹ́ tó 100 tàbá ní kàmákà lé ní èjì ẹ̀ta. So ẹgbẹ́ òṣèlú eléyìí tó pọ̀ là ń lò lọ́wọ́ báyìí tọ́wọ́n olóyìnbó pè ní multi party system. ẹ ṣé púpọ̀, ẹgbẹ́ òṣèlú tó pọ̀ ni à ń lò lọ́wọ́lọ́wọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Àǹfààní wo ló wà nínú pé kẹ́gbẹ́ òṣèlú ó pọ̀? Ẹ ṣé olóòtú, tá bá ní ká wò dáadáa ẹ̀yin aráalé, a máa rí wípé ẹgbẹ́ ìjọba tiwantiwa, ètò ìṣèjọba tiwantiwa, ẹ má bínú, ètò ìṣèjọba tiwantiwa ó faramọ́ wípé kọ́wọn aráàlú kọ́ mú ẹni tó bá wù wọ́n kó ṣèjọba tiwọn. Ó ní bọ́wọ̀n olóyìnbó ṣe máa ń sọ máa ní majority carry the vote, tó túmọ̀ sí wípé minority wà, majority túmọ̀ sí pé àwọn tó pọ̀ àwọn ló jáwé olúborí. Ìtumọ̀ ẹ̀ ni pé àwọn minority tí wọn ò pọ̀ àwọn ò jáwé olúborí. Táwọn náà bá fẹ́ jáwé olúborí ó máa lọ dúró de ìgbà tí wọ́n ní, àbí káwọn náà lọ tún ètò tí wọ́n tò. Nítorí ìdí èyí ó ń fi àyè fún àkọ́kọ́ ọbẹ̀ ni pé èyí tó bá lára àwọn ìwà àmúyẹ ìjọba tiwantiwa lò tó bá láti ara ẹgbẹ́ òṣèlú tó pọ̀, ìwà àmúyẹ ẹgbẹ́ òṣèlú tó pọ̀ tó bá ìwà àmúyẹ ìjọba tiwantiwa lò ní wípé ó ń fi àyè gba oníkálukú láti mú ètò ẹgbẹ́ òṣèlú tó bá wùn tó bá di lọ́jọ́ ìdìbò, láti tẹ̀lé ẹgbẹ́ òṣèlú tó bá wùn pàápàá kó tó di ọjọ́ ìdìbò, láti jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú tó bá wùn. Jíjẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú kò ní ṣe nípa ọjọ́ ìdìbò nìkan. Àwọn nǹkan táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà máa rò ní wípé ọjọ́ ìdìbò nìkan ni election ti ń bọ̀, tàbá ti gba ilé ta ti gba ilé ó máa débẹ̀, ẹ dìbò fún ó máa débẹ̀. Kò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìdìbò nìkan. Tàbá dìbò fún tán tí ò bá ṣe dáadáa, àtàrà ẹgbẹ́ òṣèlú a lè máa bẹ̀rẹ̀ sí sọ èrò inú wa fún, a lè máa bẹ̀rẹ̀ sí sọ àìṣe dáadáa, ibi tí ò ti ṣe dáadáa ká bẹ̀rẹ̀ sí máa sọ fún wípé ó ò ṣe dáadáa ń bí báyìí, òun náà bẹ̀rẹ̀ sí máa pe ara ẹ̀ sí ipò tó dáa, a máa ṣe àwọn nǹkan tó yẹ láti ṣe gẹ́gẹ́ bá ṣe ń pè sí àkíyèsí. Ṣùgbọ́n ìyẹn àkọ́kọ́ ó fàyè gbà wá láti pe ẹni tí ẹgbẹ́ òṣèlú tó pọ̀, ó jẹ́ kí àyè wà fún àwọn ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan táwọn pè ní ẹgbẹ́ òṣèlú alátakò. Àwọn ẹgbẹ́ òṣèlú alátakò máa wà
tá a bá ń ṣe ẹgbẹ́ òṣèlú ọlọ́pọ̀, ẹgbẹ́ òṣèlú alátakò tí wàá pọ̀ oríṣiríṣi. Àwọn ẹgbẹ́ òṣèlú alátakò tó ní ipọ́n wà, èyí tí kò ní ipọ́n tún wà. Gẹ́gẹ́ bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe wà nísìn, ká sọ àwọn ẹgbẹ́ òṣèlú tó ń ṣèjọba lọ́wọ́ báyìí. Tá bá wò lọ, a máa rò pé kó tó kan ẹgbẹ́ òṣèlú tó ń ṣèjọba lọ́wọ́ báyìí, ẹgbẹ́ òṣèlú kan ló wà ń bẹ̀ tá à ń pè ní People's Democratic Party, àwọn ẹgbẹ́ òṣèlú náà umbrella. Káwọn ilé tó ń ṣèjọba lọ́wọ́ tó débẹ̀, àwọn tó ń tọ́ umbrella kó tó ṣe nǹkan pẹ́ báyìí, àwọn eléyìí tí wọ́n ti sáré gbé, kò ṣe báyìí, wọ́n ti bọ́ sórí títì, wọ́n ti gbé pósí, wọ́n ti ṣe léyìí, ó yá ṣe nǹkan tó tọ́, ká tó wí ká tó fọ̀, ó ti ṣe nǹkan tó tọ́. Ẹ jẹ́ kí n mú wa lọ sí ayé Jonathan lọ́jọ́ tó yọ subsidy, tó yọ owó ìlérí orí epo. Tá bá wò dáadáa, a máa rí pé àwọn ẹgbẹ́ òṣèlú alátakò lọ́jọ́ ká fi ẹ̀hónú hàn jù ní ìgbà tá à ń sọ yìí. So àkọ́kọ́ bẹ̀ ni pé ó máa jẹ́ kí ẹgbẹ́ òṣèlú alátakò wà tó máa pe ẹgbẹ́ òṣèlú tó wà níjọba sí àkíyèsí wípé ṣe nǹkan tó tọ́. Táwọn olóyìnbó mo fẹ́ sọ Yorùbá àkọ́mọ́ ni ó máa call it to order. Pé àkíyèsí náà ni. A máa ṣe nǹkan tó tọ́, eléyìí tó ṣe nǹkan kò lè bá àwọn aráàlú lára mu. Àkòyí tó ń ṣe kókó jù bẹ̀ nìyẹn. Àtàrà yẹn ni àwọn nǹkan tó kù wà, ṣíṣìṣirò owó. Torí tí ọ̀nà àti pé èèyàn ṣàkíyèsí láti ṣe nǹkan tó tọ́ bá ti wà, kóhun náà tó gbé ìgbésẹ̀ kan àrò nǹkan tí mo fẹ́ ṣe yìí, báwo làwọn ẹgbẹ́ òṣèlú tó kù ṣe fẹ́ wò? Ṣé àwọn aráàlú ò ní máa rò wípé ẹgbẹ́ òṣèlú wa ò ṣe dáadáa báyìí? Ṣé wọn ò ní bẹ̀rẹ̀ sí rò pé àbí ká dìbò fún ẹgbẹ́ òṣèlú ti alátakò yìí? Wọ́n á bẹ̀rẹ̀ sí wọn ò ní fẹ́ jẹ́ kí ó bọ́ lọ́wọ́ wọn, kí ètò ìṣèjọba kó bọ́ lọ́wọ́ wọn, torí kò sẹ́ni tó wù kó kúrò nípò. Ipò jẹ́ nǹkan tó dùn gan, gẹ́gẹ́ bí olórin wa kan, ó ní ipò ọlá dáa. So nítorí ìdí èyí, tá bá wò ó lọ, a máa rí wípé kò sẹ́ni tó fẹ́ kúrò nípò. Wọ́n á máa pe àwọn ṣàkíyèsí, ó tẹ́ wọn lọ́rùn kí ọmọ wọn láti inú ẹgbẹ́ òṣèlú ẹ kó ṣọdún 4, kẹlòmíì bọ́ síbẹ̀ láti inú ẹgbẹ́ òṣèlú yẹn náà kí yẹn ṣọdún 4. Nítorí ìdí èyí, fún wọn láti dènà àṣẹ yẹn, ọ̀hún náà máa ronú láti ṣe nǹkan tó tọ́. Nítorí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò, èyí tó nípọn àti èyí tó nípọn, wọ́n wà. Látara àwọn ẹgbẹ́ òṣèlú alátakò ní pé wọn ò ní ronú láti kówó jẹ, nítorí àwọn ẹgbẹ́ òṣèlú tó máa takò wọ́n wà. Àwọn ẹgbẹ́ òṣèlú tó máa kó gbogbo àwọn ìwé wọn, gbogbo àwọn ìwà burúkú tó wù tó máa bá wọn kó jáde, wọ́n wà. Láìpẹ́ yìí ni àwọn kan náà, ẹlẹ́gbẹ́ òṣèlú náà lẹ́ni náà, ó pẹ̀lú àwọn tó máa ń fi ẹ̀hónú hàn ní orílẹ̀-èdè wa Nàìjíríà báyìí. Ó ní ìkan náà àwọn tó ń ṣèjọba lọ́wọ́ báyìí tó gbé jáde tó ní ó ṣe nǹkan báyìí sí orílẹ̀-èdè kan, ó ṣe nǹkan báyìí sí orílẹ̀-èdè kan. Ká tó wí ká tó fọ̀, ẹni tó lọ gbé orúkọ yìí jáde kò lè sọ kankan. Bóyá ó ní òótọ́ ni o, bí irọ́ ló ń pa ni o, gbogbo ẹ̀ ṣàkọlẹ̀wọ̀ ẹ̀. Látara iṣẹ́ ẹgbẹ́ òṣèlú alátakò nìyẹn. Ẹ ṣé púpọ̀ amòfin. Ẹ ṣé gan olóòtú. Kazeem Olúṣẹ́gun, wọ́n ti sọ fún wa báyìí pé àǹfààní wà nínú pé ká ní ẹgbẹ́ òṣèlú alátakò tí ó jẹ́ pé ẹgbẹ́ òṣèlú tó pọ̀. Ǹjẹ́ a rí bóyá àléébù ohun tí kì í ṣe àǹfààní nípa pé kí ẹgbẹ́ òṣèlú pọ̀? Ṣé a rí nǹkan tí ó tako bóyá bí àléébù tó lè mọ̀ ti jẹ jáde pé torí pé ẹgbẹ́ òṣèlú pọ̀ ló fa eléyìí ló fa tọ̀hún? Bẹ́ẹ̀ni, kò sí gẹ́gẹ́ bí ní gbogbo àgbáyé, kò sí nǹkan tó dáa tí ò ní àìdá tiẹ̀. Ìkan lè wá pọ̀ jù kan lọ ní àwọn ibì kan. Ìkan lè da káìdá ẹ̀ kó jẹ́ níwọ̀nba. Ìkan lè má da kí dídá ẹ̀ kó jẹ́ níwọ̀nba, kó má da lọ́nà tó pọ̀, kí dídá ẹ̀ kó jẹ́ níwọ̀nba. Bẹ́ẹ̀ ló ṣe rí. Bẹ́ẹ̀ àwọn Yorùbá náà ṣe máa sọ pé ọmọ burúkú ó lọ́jọ́ tiẹ̀. Bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan oríṣiríṣi náà ṣe. Tẹ́lẹ̀ ìgbẹ́ òṣèlú bá pọ̀, òun náà ní àwọn àléébù títí ẹ̀. Ká mẹ́nu lọ tààrà sí àwọn àléébù yìí. Àkọ́kọ́ bẹ̀ ni wípé tí ìyípo padà ìjọba bá ń ti ọwọ́ ẹgbẹ́ òṣèlú kan bọ́ sí ẹgbẹ́ òṣèlú kan, ìkọ́kọ́ máa ń wà tó máa ń pè ní èròǹgbà, nǹkan tí ẹni tó fẹ́ dépò fẹ́ ṣe. Manifesto èròǹgbà ni. Bí ẹni tó fẹ́ díje dípò láti inú ẹgbẹ́ òṣèlú kan ṣe máa ní èròǹgbà títí ẹ̀, ẹgbẹ́ òṣèlú náà máa ní èyí tó máa gbélé lọ́wọ́.
gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú afẹ́jẹ́ kò ṣe lè nítorí pé tó bá wá kúrò níbẹ̀ wọ́n á máa sọ pé nígbà tí lágbájá wà nípò láti ẹgbẹ́ òṣèlú kan báyìí ló ṣe nǹkan báyìí kò dẹ̀ kò sí nǹkan tó fẹ́ ṣe ó máa ṣe nǹkan tẹ́gbẹ́ fẹ́ nítorí ìdí èyí èròǹgbà ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn àgbà náà àwọn Yorùbá ló ní gbogbo wa lè sùn ká kọrí síbì kan náà kò sí bó ṣe lè rí kò sí bí ẹgbẹ́ òṣèlú ṣe lè jẹ́ pé èròǹgbà àwọn àkọ́kọ́ ni pé kó dépò àwọn tó bá wá dépò wọn ò ní lọ máa sùn bẹ̀ wọ́n máa ṣe nǹkan tó bá dépò owó wà ń bẹ̀ tó bá tẹ̀ jẹ́ pé à ń sọ pé wọ́n ń kówó jẹ ní orílẹ̀-èdè wa bá ṣe wà kò sọ́gbọ́ ẹ̀ náà wọ́n ń ṣiṣẹ́ wọ́n ń ṣe gbogbo ẹ̀ tó bá wá dépò àwọn èròǹgbà ẹgbẹ́ òṣèlú A ó mọ yàtọ̀ sí èròǹgbà ẹgbẹ́ òṣèlú B ní ọ̀nà kan àti òmíràn nítorí ìdí èyí ẹgbẹ́ òṣèlú A lè wà nípò lónìí kó wo pé ọ̀nà express Ìjẹ̀bú Òde mo fẹ́ ṣe kó máa ṣe lọ kọ́dún mẹ́rin pé kó má padà síbẹ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú B lè débẹ̀ kó ní aeroplane ọ̀nà train ni mo fẹ́ ṣe kó tún yàbàrá kó ní owó tí ọ̀nà express yẹn ń gbà ó ti pọ̀ jù lágbára láti lè fo ẹ jẹ́ ká dẹ́kun yẹn náà kó bọ́ sọ́nà ọkọ̀ ojú omi kó ní ọkọ̀ ojú omi làwọn lágbára láti ṣe fáráàlú kó bọ́ síbẹ̀ kó tún ṣe èròǹgbà ẹgbẹ́ òṣèlú ọ̀tọ̀ọ̀tọ̀ ni kò kí ń jẹ́ kí ìlọsíwájú kó tètè bá ìlú nǹkan tí mo sọ ní ìlọsíwájú yẹn kò ní ṣe nípa ọ̀nà nìkan ó ní ṣe nípa ètò ìṣúná ó ní pè ní continuity bẹ́ẹ̀ni ó ní ṣe nípa ètò ìṣèjọba gan ìjọba kan lè dé kó ní a fẹ́ create ministry of kinní kan kí ìjọba kan dé kó ní ministry yẹn kò wúlò mọ́ ẹ jẹ́ ká parẹ́. ẹ ṣe amòfin wa bí táwa ń lọ gangan ládé ṣùgbọ́n ká tó tẹ̀síwájú ẹ jẹ́ á gbọ́ ìpèdè ráńpẹ́ látọ̀dọ̀ àwọn onígbọ̀wọ́ ètò yìí iléeṣẹ́ ọṣẹ àbùfọ̀ Sure Clean. Oh, what a wonderful world of Sure Clean detergent. Oh yes, you can have a clean and bright wash with Sure Clean. Sure Clean detergent is tough on stains, gentle on your hands, and leaves clothes smelling fresh. Oh see, for clean whites and all colors, Sure Clean detergent makes you shine. As you spread it all, you can see the shine of Sure Clean brightness. Now, wear your smile with pride and nothing to hide. Sure Clean detergent makes your family clean and happy. Sure Clean detergent, happiness with every wash. Ẹ káàbọ̀ padà sórí ètò amòfin Olúṣẹ́gun Kazeem tá bá wá wo ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ a rí i pé àwọn gómìnà kan àwọn ọmọ ilé-ìgbìmọ̀ asòfin àpapọ̀ kan asòfin ìpínlẹ̀ wọ́n kúrò nínú ẹgbẹ́ tí wọ́n ń bọ́ sínú ẹgbẹ́ tó wà lórí ìjọba gangan lọ́wọ́ ǹjẹ́ kí lẹ rí ṣẹlẹ̀ yóò kí ló fà á gan tó fi ń rí bẹ́ẹ̀. Olóòtú gẹ́gẹ́ bí èèyàn alẹ́ran ara tí gbogbo wa jẹ́ kò sẹ́ni tí ò fẹ́ràn ara ẹ̀ àwọn àgbà àti àwa Yorùbá la ní pé kò sẹ́ni tí ò mọ̀ ká fẹ́ràn sẹ́nu ká wà tì kò sẹ́ni tí ò mọ̀ kò sẹ́ni tí ò rùn kó dépò ìkíndépò tí ọlọ́pàá mẹ́ta mẹ́rin máa ṣọ́ mi kò dẹ̀ sẹ́ni kó hù kó fi pò yẹn lẹ̀ kí yà máa jẹ́ nítorí ìdí èyí tá a bá wo gbogbo ẹ̀kọ́ ó ti kó gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè bí àwọn gómìnà wa àwọn tó wà ní ilé ìgbìmọ̀ aṣòfin àti ti àpapọ̀ àti ti àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan bó ṣe ń lọ láti ẹgbẹ́ òṣèlú kan bó ṣe ẹgbẹ́ òṣèlú kan bí àwọn èèyàn wa ṣe ń kúrò ní orílẹ̀‐èdè Nàìjíríà lọ sí orílẹ̀‐èdè aláwọ̀ funfun tán ni wọ́n wá nǹkan tó fẹ́ jẹ táwọn olóyìnbó pè ní greener pasture òun náà ni àwọn olóṣèlú wa náà wọ́n wá greener pasture. ló fà á tí wọ́n fi ń kúrò nínú ẹgbẹ́ kan. òun ló fà á tó fi di pé kò dẹ̀ sí ó ti di olórí dorí ẹ̀ mú kò dẹ̀ sí pé àmọ́ nífẹ̀ẹ́ aráàlú kankan mọ́ níbi tí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà dé bá àwa aráàlú la máa nífẹ̀ẹ́ ara wa. ẹ ṣe púpọ̀ ǹjẹ́ bó ṣe wá rí báyìí tí wọ́n ń fẹ́ ẹgbẹ́ òṣèlú tí gbogbo wọn wá ń rọ́ lọ sínú ẹgbẹ́ òṣèlú eléyìí tó wà lórí ìṣàkóso lọ́wọ́lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú APC ǹjẹ́ lè léwu fún ètò ìjọba tiwantiwa democracy àbí ò léwu fún.
ṣé kìí ṣe pé orílẹ̀-èdè Nàìjíríà ń lọ sóko ẹlẹ́gbẹ́ òṣèlú kan báyìí. ní ìgbà kan sẹ́yìn tó ní pé èèyàn kan kúrò ní ẹgbẹ́ òṣèlú kan, mo ò fẹ́ dárúkọ, ó bọ́ sí ẹgbẹ́ òṣèlú tó ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́ báyìí torí àwọn tó ti kúrò náà ti pọ̀. bẹ́ẹ̀ni. mo wá sọ kọ́kọ́ sórí orí ayélujára tó tán pè ní WhatsApp ní ti tọ̀dọ̀ mi pé eléyìí ó túmọ̀ sí pé ìdìtẹ̀ sí àwọn aráàlú tí àwọn olóṣèlú bá ti ń parapọ̀ síbì kan tó ti ń parapọ̀ tí ibẹ̀ yẹn ti ń kún ìdìtẹ̀ sí àwọn aráàlú ni. Ó túmọ̀ sí pé ìdìtẹ̀ láàrin àwọn olóṣèlú àti àwọn aráàlú nítorí wípé àbá wọn sí níbẹ̀, àbá wọn jókòó ìpérò, àbá wọn ṣe mítìn, àmọ́ nǹkan tó ń sọ nípa àwọn aráàlú, àwọn ọlọ́mọ nǹkan tó ń sọ. Èmi àti ní àǹfààní láti jẹ́ gómìnà, láti wà ní ìjókòó àwọn gómìnà, ká máa ní gómìnà àwọn ẹgbẹ́ òṣèlú tó ń ṣèjọba lélẹ̀. Nítorí ìdí èyí, ìyẹn fún nǹkan tó ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà, fún ewu tí nǹkan tí gbé àwọn olóṣèlú wa wọ́n ń lọ sí ẹgbẹ́ òṣèlú, wọ́n pọ̀ ní ẹgbẹ́ òṣèlú kan báyìí ju àwọn ẹgbẹ́ òṣèlú tó kù lọ, tó jẹ́ àwọn ẹgbẹ́ òṣèlú kéékèèké tó kù. Ó léwu púpọ̀ fún ìṣèjọba tiwantiwa nítorí wípé gẹ́gẹ́ bí a ti sọ síwájú, àwọn ewu tó wà nínú àwọn ẹgbẹ́ òṣèlú ẹlẹ́yọ̀kan. Ipò táwa ní Nàìjíríà báyìí ṣe ni máa pè ní ipò tó súnmọ́ ẹgbẹ́ òṣèlú ẹlẹ́yọ̀kan. Ta ní láti ṣọ́ra gẹ́gẹ́ bí aráàlú nítorí wípé tẹ bá jáde nísìnyí tẹ bèèrè lọ́wọ́ èèyàn pé ta ló máa dìbò fún wa ní lágbájá ni, wà ní kí ló dé, wà ní òun náà ló máa wọlé. Àwọn ewu àkọ́kọ́ ọbẹ̀ nìyẹn. Àwọn èèyàn tó ní voters card wọn lọ́wọ́ tó ní pálí ìdìbò wọn gan ti ń sọ wípé èèyàn kan ló fẹ́ wọlé. Ní ọkàn tí ẹ̀kẹ́rẹ́ ọkàn ẹ̀ kò gbèrò pé kẹ́niyẹn wọlé, ṣùgbọ́n nígbà tó rí wípé gómìnà ti bí, gómìnà tọ̀hún, aṣojú ti bí, aṣojú tọ̀hún, gbogbo wọn ti parapọ̀, wọ́n ti wà nínú ẹgbẹ́ òṣèlú yẹn. Wọ́n ti ń sọ wípé bẹ́ẹ̀ tí ẹ̀ dìbò fẹ́ni tẹ́gbẹ́ òṣèlú yẹn gbé jáde, òun ló máa wọlé. Lọ́kàn tí wọ́n kẹ̀, wọ́n lọ́kàn láti dìbò fẹ́ni tẹ́gbẹ́ òṣèlú yẹn gbé jáde. Ìyẹn kẹ̀ kò kí ń ṣe èròǹgbà ìjọba tiwantiwa, ìṣèjọba tiwantiwa. Ètò ìṣèjọba tiwantiwa fàyè fún ká mú kóníkálùkù kó mú ẹgbẹ́ tó bá fẹ́, ẹni tó bá fẹ́ kó dìbò fún gẹ́gẹ́ bí ètò ìṣèjọba tiwantiwa. Ewu tó dẹ̀ wà ń bẹ̀ ká máa lọ sí oko tá à ń lọ báyìí kó jẹ́ oko ètò ìṣèjọba ẹlẹ́gbẹ́ òṣèlú kan, ó ní wípé kò ní sí ìṣòtítọ́, kò ní sí àwọn ẹgbẹ́ alátakò tó lè pe ìjọba tó ń ṣèjọba sí àkíyèsí wípé wá o, ọ̀nà tó bá ń ṣe yẹn o máa wọlé gan o, má ṣe o. Bẹ́ẹ̀ lọ máa wọlé àwọn èèyàn lọ, àwọn èèyàn a máa ké nínú káwọn èèyàn rí légbé àti pé kí ọ̀nà tiẹ̀ jẹ́ níwọ̀nba. Èwo ló dájú? Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń sun abẹ́ bridge, wọ́n bẹ̀rẹ̀ sí ń sun abẹ́ afárá, wọ́n bẹ̀rẹ̀ sí ń sun etí omi oríṣiríṣi. Ẹ̀mí àwọn èèyàn ṣe kókó nítorí pé kò sí ìjọba alátakò. Ìjọba tó bá wà níbẹ̀ tó ti jẹ́ pé ìjọba ẹlẹ́gbẹ́ òṣèlú kan náà ni kò kú sẹ́ni tó fẹ́ sọ̀rọ̀, bámbám ni mo yó, èmi ò mọ̀ bí ebi ń pa ọmọ ẹnì kankan, ó máa wá di bẹ́ẹ̀. Ẹnikẹ́ni tó bá sọ̀rọ̀ wọ́n á gan mú ni. Báwo tí ẹ ṣe jẹ́, ó ti gbàgbé pàwọ́ aláwọ̀ là ń ṣèjọba. Bẹ́ẹ̀ ló ṣe rí. Àwọn ewu tó wà nínú ẹ̀ ó pọ̀, bọ́ ibi tó tí gbogbo ẹ̀ ti ṣẹ̀ wá kò ju wípé tí ò bá ti sí ẹgbẹ́ òṣèlú àbí àwọn ẹgbẹ́ tó máa pe ẹgbẹ́ òṣèlú tó ń ṣèjọba sí àkíyèsí, ẹgbẹ́ òṣèlú tó ń ṣèjọba ó lè máa ṣe nǹkan tó wù. Látara ṣíṣe nǹkan tó wù, àtàrà bẹ̀ ni ìwà àjẹbánu wà, àtàrà bẹ̀ ni ṣíṣèjọba gbámbám ni mo yó, èmi ò mọ̀ bí ebi wà mẹ́ni kankan, àtàrà bẹ̀ ni nǹkan tá bá ṣe fún wọn lọ́mọ àgbà, kò sí nǹkan tó fẹ́ ṣe, wọn ò jábọ̀ kankan, wọn ò tó kankan.
àtàrà bẹ̀rẹ̀ la máa ti rí tó tábà wò àmọ́ àwọn orílẹ̀-èdè adúláwọ̀ tó jẹ́ tiwa ń bí tó jẹ́ pé àwọn kan ti ń ṣèjọba fún ọdún tó pọ̀ tábà wo Uganda gẹ́gẹ́ bí ẹyọ kan a máa rí pé ẹni tó ń ṣèjọba ń bẹ̀ bá àti ọdún 1986 ló ti ń ṣèjọba àwọn nǹkan tó ń fà á nìyẹn. Bẹ́ẹ̀ náà Cameroon Paul Biya tó ń ṣèjọba ń bẹ̀ ọdún 50 years ló ti ń lò lọ́bà lórí ipò ìṣèjọba tiwantiwa látara wípé ètò ìṣèjọba àwọn ẹlẹ́gbẹ́ òṣèlú kan ló rọ́wọ́ mú jù níbẹ̀ àwọn ẹgbẹ́ òṣèlú kéékèèké bẹ́ẹ̀ lè wà ṣùgbọ́n nítorí wípé wọn ò ní ipọn tó láti gbàjọba lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú tó wà lórí àkóso ẹgbẹ́ òṣèlú ètò ìjọba ẹlẹ́yọ̀ kan ó pín sọ́nà tó pọ̀ ó lè jẹ́ pé àwọn ẹgbẹ́ òṣèlú kéékèèké tó kù wọn ò nípọn láti gbàjọba lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú tó wà bẹ́ẹ̀ nítorí ìdí èyí kò sí kan tó lè ṣe ẹgbẹ́ òṣèlú kan tó wà ń bẹ̀ náà ló máa ṣe lọ. àkókò tí kó wa ń papá mọ́ra a dúpẹ́ lọ́wọ́ amòfin wa amòfin Olúṣẹ́gun Kazeem ẹ̀yin náà ara ilé ẹ ti gbọ́ wọ́n ti sọ̀rọ̀ wọ́n ti fa kò mú òkun ọ̀rọ̀ yọ ẹ ṣé púpọ̀ amòfin tẹ́ ẹ wá sórí ètò ẹ ṣé pọ̀ ẹ ṣé gan lóòtú ẹ ṣé ni èmi atọ́kùn ètò Agboola. ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò ìdí ọ̀rọ̀ nìyẹn ṣe ẹgbẹ́ yẹ̀wò mo wí ìdí ọ̀rọ̀ nìyẹn.